gbogbo wa ohun tó yẹ wá kò jù pé ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ pàápàá gbogbo àwọn olólùfẹ́ ètò ó kà màmá ọ̀nà GTV tá a jọ máa ń jẹ̀gbádùn ìpele yìí akọni ọ̀sẹ̀ yìí ó dáa akọni wa ọ̀sẹ̀ yìí ní obìnrin takuntakun láàárín àwọn ọkùnrin bí n bá ti ń ṣàwọn bẹ́ẹ̀ yẹn ẹ ti mọ̀ pé màá máa mú wọn wá sí ojú ìwòran yín àwọn obìnrin tí wọ́n gbópọn láàárín àwọn ọkùnrin nígbà míì wọ́n máa sọ pé wọ́n fi gàgbàgà kì í ṣe wípé wọ́n fẹ́ dọkùnrin ṣùgbọ́n Ọlọ́run ló dá wọn bẹ́ẹ̀ ọ̀kan lára wọn lakọ́niwá ọ̀sẹ̀ yìí tí ọmọ Bọ́láńlé Asápá tó mú wá jàre. mọ́mì Tọ́pẹ́ ọ̀dọ̀ ọ̀tá yín lẹ ti ní kọ́mọ yín ti lọ ṣeré. ọ̀tá mi àwa ò kì í jáde bẹ́ẹ̀ yẹn o tá a bá ń jẹ́ à ń fi tọmọ sí i kọ́mọ ṣe tiẹ̀ kíyà ṣe tiẹ̀ ni. ọ̀dọ̀ yín máa dà o tó bá yín pọ̀ ọ̀dọ̀ ti wà ní. ìjà kadìgìrì tá a máa tún máa dijú má gbárí ìjà ni tá a máa wá sọ̀pọ̀tà kiri ni tó máa sọ̀pọ̀tì wa ni. àwa ò kì í jáde bí ọmọ o tá a bá ń jà ń bára wa jà kọ́mọ ṣe tiẹ̀ lọ́tọ̀ kódà gan àná àbúrò ẹ̀ táwọn aṣèwà ń bí ta rojọ́ tá a bára wa ṣeré. akọ́niwá ọ̀sẹ̀ yìí àwọn náà ni Fatia Balogun Williams tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun nínú eré orí ìtàgé àti fíìmù alágbéléwò. Fatia Balogun Williams a bí wọn ní ìlú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ní oṣù kejì ọdún 1969 làbí akọ́niwá bí ó tilẹ̀ jẹ́ wípé ọmọ ìlú Delta State ni wọ́n ní ìjọba ìbílẹ̀ Ọ̀para wọ́n lọ sí ilé ẹ̀kọ́ Maryland Primary School àti Maryland Comprehensive Secondary School àwọn ilé ẹ̀kọ́ tí a sọ yìí wọ́n wà nílùú Èkó bákan náà lẹ́yìn yẹn wọ́n tún lọ ilé ẹ̀kọ́ gíga ti Kwara State Polytechnic tó wà ní ìlú Kwara níbẹ̀ ni wọ́n ti kàwé gboyè diploma wọ́n sì tún ti darí ọ̀pọ̀lọpọ̀ tàbí kópa nínú àwọn fíìmù àgbéléwò wa lóríṣiríṣi àti àwọn eré orí ìtàgé wọ́n ti bẹ̀rẹ̀ eré yìí láti gba sísí wọn ẹ jẹ́ ká sọ pé láti gba sísí wọn ní ọdún 2008 wọ́n gba àmì ẹ̀yẹ ọmọbìnrin tó perégedé jùlọ nínú sinimá àgbéléwò April 2014 wọ́n tún gba àmì ẹ̀yẹ mìíràn ọmọbìnrin tó tún ṣe dáadáa jùlọ nínú fíìmù àgbéléwò nígbà yẹn wọ́n jọ gba àmì ẹ̀yẹ yẹn pẹ̀lú Ọdúnládé Adékọ́lá ni àwọn náà gba àmì ẹ̀yẹ ọ̀dọ́mọkùnrin tó ṣe dáadáa jùlọ nínú eré fíìmù àgbéléwò. Akọ́niwá ọ̀sẹ̀ yìí Fatia Balogun Williams wọ́n ti ṣe bí àwàdà bí ẹ̀fẹ̀ nkankan ó dáa o akọ́niwá ọ̀sẹ̀ yìí nígbà kan rí wọ́n ṣe aya lọ́ọ̀dẹ̀ gbajúgbajà òṣèré ni àwọn náà ni Alhaji Saheed Balogun kó tó di pé ọ̀rọ̀ ṣe bákanbákan kì í tún ṣèròyìn mọ́ gbogbo wa náà tí a jẹ́ olólùfẹ́ Fatia Balogun láti mọ bí àárín yẹn bí wọ́n ṣe lọ wọ́n ti wá kópa nínú ọ̀pọ̀lọpọ̀ fíìmù àgbéléwò tó ti pọ̀ gan tá ò tiẹ̀ lè kà tán ṣùgbọ́n jẹ́ ká mú díẹ̀ wá sí etí ìgbọ̀nyín lára àwọn fíìmù àgbéléwò èyí tí wọ́n ti kópa nínú ẹ̀ ní ìkan tí wọ́n pè ní Farayọ́lá Àjẹ́mẹ́ta ṣé ẹ rántí Àjẹ́mẹ́ta yẹn fíìmù yẹn làgbòrò gan ni bákan náà wọ́n ti kópa nínú eré kan tí wọ́n pè ní Àwáwù Eku Ẹ̀dá ìkan tó tún ṣe tí wọ́n pè ní My Woman wọ́n kó ipa aṣáájú nínú àwọn eré fíìmù àgbéléwò yìí tí wọ́n dẹ̀ ṣe dáadáa níbẹ̀ akọ́niwá ọ̀sẹ̀ yìí nìyẹn o Fatia Balogun Williams ẹ̀yin wá lórí ọ̀fẹ́ láti fojúkojú pẹ̀lú wọn ọ̀rọ̀ àmọ̀ràn wo lẹ lè dá wọn àkíyèsí wo gan lẹ lè pè wọ́n sí lórí ọ̀rọ̀ ayé wọn ṣé ẹ fẹ́ gbọ́ bẹ́ẹ̀ bá ti ń sọ ní wàrà ń ṣèṣà ó ti dọ́dọ̀ wọn ẹ jẹ́ ká lọ sí ìgboro ká tẹ̀lọ́gbọ́n táwọn olólùfẹ́ wọn tí wọ́n ní bá wọn sọ. ká ní mo ní oore ọ̀fẹ́ láti rí àǹtí wa Fatia Balogun àmọ́ mi ní fún wọn pé àwọn ọmọ tó wà lókè òkun kó wọ́n kó àwọn ọmọ yẹn wálé kó wọ́n mọ àṣà àti ṣe wá níbí báyìí kí wọ́n kó àwọn ọmọ lọ kékeré òfin wọ́n lè lọ kàwé lọ́nbọ̀ kó wọn wálé kí wọ́n mọ àṣà àti ṣe wá níbí báyìí kí wọ́n mọ ogun bọ́yẹn ṣe gbẹ
Fatia Balogun ó jẹ́ ẹni tí mo fẹ́ràn dáadáa tá a sì máa ń gbádùn eré wọn bí wọ́n ti ṣe máa ń ṣe ṣùgbọ́n ṣá ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló yẹ pé ìròyìn tá a máa ń gbọ́ nípa wọn lọ́tún lọ́sìn ìlú pé wọ́n báyàn jà bí àwọn tọ́jọ́ ń ṣe àwọn ọ̀rẹ́ wọn bóyá wọn ní àwọn àbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ọba wọn jà lẹ́nu ọba wọn jà lọ́la tá a bá sì máa wo àwọn ìwé ìròyìn bí wọ́n ṣe máa ń gbé tá a bá máa wá díẹ̀ lọ wá díẹ̀ bá máa nítorí pé bóyá ọkùnrin àbí nǹkan ló ń fàdíjà wọn tèmi bá ń láǹfààní àti pàdé Fatia Balogun bá gbà wọn lámọ̀ràn pé gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn wọn bá. ká ní mo ní orí ọ̀fẹ́ láti meet àǹtí wa Fatia Balogun mo máa ní láti advice wọn pé kó bá wa ṣe fíìmù kan torí mo wo fíìmù kan ní last time action tó play nínú fíìmù yẹn in fact ó wà very interesting mo wo fíìmù yẹn kí lórúkọ ẹ̀ náà ọ̀nà mi àgàngà so mo ní láti advice wọn kó tó bá wa ṣe fíìmù tó jọrú fíìmù yẹn jáde because mo máa wo. tí Fatia Balogun ti máa ń ṣeré dáadáa bí ọkùnrin mẹ́rin máa ń gbádùn jù níbi àwọn eré wọn kí wọ́n wá tẹra mọ́ torí bí tá a bá ń gbádùn nínú wọn náà la gbọ́dọ̀ máa gbádùn kí wọ́n tẹra mọ́ bí wọ́n ti máa ń ṣe bí ọkùnrin tó máa ń fi takuntakun sí yẹn dáadáa mẹ́ láfẹ́ nínú eré wọn kí wọ́n sì tẹra mọ́ dáadáa. ọmọ náà kò yẹ lórí ẹ̀yin àti èèyàn kan tẹjọ ní ìjà. pé ìjà tí èmi àti nǹkan jọ ń jà ló fa ikú ọmọ mi. bẹ́ẹ̀ni bí a ti fi hàn mí nìyẹn. ó dáa bẹ́ẹ̀ náà torí pé ẹni tá a jọ ń jà òun náà wà ń bì wọ́n wá ṣe ní títí láti kó ọmọ wọ́n sì mí dé hospital wọ́n tún sì mí débí ó dáa bẹ́ẹ̀ káwọn náà má kú mọ́ o ṣé bóyá iná gbé sínú yìí mo fà wọn lọ́lọ́run lọ́wọ́. ẹ wo ẹni wòlíì mi ò ní ọlọ́run yín parọ́ o àmọ́ ìtẹ́ sọ̀kalẹ̀ yìí irọ́ ni alábìámọ̀ ni mí náà báwo ni mo ṣe máa pa ọmọ ọlọ́mọ èmi tí mo tẹ̀lé wọn láti ilé tá a dé hospital tí mo tún. ẹ wo bó ṣe máa jẹ́ òun náà lẹ́tí gbọ́ yẹn jàre ẹ̀rí ńgbà tá a gbórí wọn táwọn àwọn olólùfẹ́ Fatia Balogun Williams ẹ ti gbọ́ àwọn nǹkan tó jẹ́ wípé wọ́n fi dá wọn lẹ́kọ̀ọ́ lọ́lọ́kan òjọ̀kan ohun mi lọ́kàn mo dẹ̀ mọ̀ wípé lágbára Ọlọ́run gbogbo ọ̀rọ̀ àmọ̀ràn tí wọ́n fún wọn pátá òun ni Akoni Oseyi máa ṣiṣẹ́ lé lórí ìyẹn Fatia Balogun Williams ìyá wa dáadáa ni wọ́n ẹ ti gbọ́ ọ̀rọ̀ àmọ̀ràn yẹn ìṣíníyè ìṣínilétí lọ́lọ́kan òjọ̀kan tó jẹ́ pé nígbà tí wọ́n sọ pàápàá láàrin ìgboro orí tèmi gan wú ni bó ṣe máa jẹ́ nìyẹn ò lọ́sẹ̀ yìí Akoni Oseyi lórí ètò tó ta lẹ́nu gan tí gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú fẹ́ràn tẹ̀ láìkì gan ó kà màmá ọ̀nà GTV the people's story ẹ jẹ́ kí n máa lọ lọ́sẹ̀ yìí kí n tún mú Akoni tó tún ṣe kíni tó stand up fún mo lò ní last week tó ṣe kíni tó wá stand màá mú nìyẹn wá sójú ìwòran yìí lọ́jọ́ mẹ́jọ Ọmọbọ́láńlé Aságbà lórúkọ tèmi Jazz Mama worldwide mo ṣèládùúrà pé lọ́jọ́ mẹ́jọ sẹ́ẹ̀ ire ayọ̀ láfipàdé cheers.